Actually, mo lo intercom yẹn. Mo pè ní alẹ́ àná. Mo try don buy kò lọ. Ẹ sanwó. Owó bíi ti báwo. Ọdẹ bá ti sanwó yọ̀yọ̀. But the last time he said 500 naira. Mo dẹ̀ fún ní 500 naira. So káàdì yín ti tán náà. Customer or tí bá need oúnjẹ àbí omi lẹ́sẹ̀kẹsẹ̀ máa ṣe rìn wá sí. Rìn wá ni. Tó bá yẹ pé wá fẹ́ lo kọ́ọ̀mù. Ẹ sanwó fún jẹ́sà. Àwọn parọ́ ẹ fẹ́ràn sísọlọ ẹ fọkàn sísọlọ ẹ súnmọ́ gbẹ̀bọ̀ràn ẹ jìnnà sí Aláròyé. Ẹ̀yin náà fọkàn sí. Mo noise yẹn kàn disturb me. Àmọ́ kí ló dé yìí náà sùn? Ẹ bá lọ sí bígòdù. Actually, tí bá ń gbáriwo bẹ́ẹ̀ yẹn mi ò kí n lè sùn. I like everywhere quiet. Mo ní kó bá mi ṣe oúnjẹ because ibi tí ń pa mi. Ọ̀yẹ́ ọ̀dẹ̀sì. Oya bá mi ṣe oúnjẹ. Kí lẹ gbọ́dọ̀ fún Indomie? Yeah, noodles and carrots with some greens and 15,000. 15,000.